tó mo sọ mo ní àkànṣe ní ètò bàbá ètò ti tòní nítorí pé ó jẹ́ ayẹyẹ ọjọ́ ìbí mi. Nígbà tí a bẹ̀rẹ̀ ètò ní ẹ̀ẹ̀kan mo ní ìbẹ̀rù àjọ road safety ó ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ awakọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀bọ́n bá ti rí àwọn àjọ road safety oníkálukú asúnra kìíní ẹlòmíì agbagini ẹlòmíì àwọgbó lọ ní àwọn àìṣe ojú ọ̀nà. Nígbà kan wọ́n tiẹ̀ máa ń pè wọ́n májámájá a máa bí kí tẹ̀lé dídán fi ń pè wọ́n májámájá ń gbà náà wọ́n ní àwọn marshal wọ́n burú. Mo tiẹ̀ béèrè nígbà tí ká tó wo orí ètò mo ní ṣé ẹ fi ẹ̀rù sára ni àbí bò ló ti jẹ́. Bàbá wa ni tí wọ́n jẹ́ àlejò wa lónìí ọ̀gá pátápátá fún àjọ tó ń rí sí ìgbòkègbodò ní àjọ road safety ti ìpínlẹ̀ Èkó alàgbà Ọlápàdé Michael Olúṣẹ́gun. Ẹ káàbọ̀ sórí ètò bàbá ètò lẹ́ẹ̀kan sí. Ẹ ṣé pọ̀. Tó bàbá mi ni wọ́n bó ṣe jẹ́ bàbá mi màá máa ṣàlàyé bó bá ṣe jẹ́ bó bá ṣe yá. Bàbá àkí àjọ road safety wípé a kú ọdún 28 tí a bẹ̀rẹ̀ àjọ road safety tí a fi lélẹ̀ níbi ọ̀sẹ̀ kan sẹ́yìn tí a ṣe àwa náà wà ń bẹ̀ níbi àpèjẹwẹ̀mú. Kí ló fà á tí a fi dá àjọ road safety sílẹ̀ gan-an? Torí a ṣáà ní àjọ tó jẹ́ traffic division táwọn ń pè yellow fever fún ti ọlọ́pàá. Kí ló fa àjọ road safety àti pé nígbà náà májámájá wọ́n ń pè wọ́n kí ló fà á tí wọ́n fi ń pè wọ́n májámájá? Ẹ ṣé pọ̀. Ẹ jẹ́ kí n fi àkókò ìkí yín dáadáa kí n lù lọ́gọ̀ ẹnu fún ti àjọ̀dún ọjọ́ ìbí yín tẹ́ ṣe lénìí. Ẹ ṣeun sà. Ojú ọmọ arọ́dún. Àmín sà. Àní ṣe nínú àìsàn. Àmín sà. Nínú àlàáfíà àìkú baálé ọ̀rọ̀ láṣẹ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Àmín sà. Padà sórí ìbéèrè yín wípé kí ló fà tán fi dá àjọ ẹ̀ṣọ́ ojú pópó sílẹ̀. Ẹ ṣé. A rí wípé ìgbà tí ìjàmbá tó bẹ̀rẹ̀ sí ní wọ́pọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó jẹ́ wípé àwọn ọ̀dọ́ langba ni ìjàmbá yìí ló ń ṣekú pa ẹlòmíì tó jẹ́ pé wọ́n wúlò fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè tí a lè pè ní àwọn ògo orílẹ̀-èdè. Àwọn ẹni ìjàmbá ń ṣe léṣe jù. Nípa ìdí èyí ni bàbá wa ẹni tá lè pè ní father of road safety bàbá tó ṣe agbátẹrù ẹ̀ṣọ́jú pópó nígbà yẹn lọ́hùn ní 1978 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Alàgbà Professor Wọlé Ṣóyínká wọ́n wà ní iléèwé yunifásitì Ilé-Ifẹ̀ ńgbà yẹn. Àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ tán bá ti ń lọ lójú pópó ikú ìjàmbá ni wọ́n ń kú jù. Èyí ni wọ́n fi tó ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ létí nígbà yẹn pé tí wọ́n bá lè ṣe ètò yìí kí àwọn tí ó máa wo bí àwọn èèyàn ṣe ń rìn lójú pópó tí ó ṣe lámòjútó ló fà á tí wọ́n fi dá sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọdún yẹn lọ́hùn. Wọ́n dẹ̀ dá sílẹ̀ a rí wípé ó ṣiṣẹ́. Ìgbà tó ṣiṣẹ́ yẹn àwọn tó ń kú lójú títì wọ́n dínkù. Ìjọba àpapọ̀ náà wá wò wípé kíní máa ṣiṣẹ́ ní bá ní pé kí ló dé tán kúkú fi ṣe lápapọ̀ torí ìgbà tí wọ́n fẹ́ kí ọwọ́ òṣèlú bọ̀ nígbà yẹn lọ́hùn pé ìjọba ìpínlẹ̀ àbí ìbílẹ̀ ló ń ṣe ó níbi tẹ́ ẹ lè ṣiṣẹ́ dé ẹ lè ṣiṣẹ́ lórí títì tó jẹ́ ti ìjọba àpapọ̀. Ó ṣe bẹ́ẹ̀ pé ètò yẹn fẹ́ kú ńgbà yẹn nígbà tí ọwọ́ òṣèlú fẹ́ wọ̀ ọ́. Ṣùgbọ́n tá bá wò ẹ̀mí ṣe pàtàkì ju òṣèlú lọ. Ìdí tí ó wá di 1988 bí ìjọba àgbà yẹn bí wọ́n ṣe pé alàgbà Professor Wọlé Ṣóyínká pé tó bẹ́ẹ̀ ṣe tó dáa ní ìpínlẹ̀ Ọ̀yọ́
ẹ jẹ́ ká ṣe kárí gbogbo Nàìjíríà tó wá bí Federal Road Safety nìyẹn. Ìtàn tó wà ń díẹ̀ pọ̀ ṣùgbọ́n àkókò yìí kò lè tó ká sọ délẹ̀délẹ̀. So nítorí ẹ̀ la ṣiṣẹ́ ṣe ọdún méjìdínlọ́gbọ̀n tán dá ẹ̀ṣọ́ ojú pópó sílẹ̀ nípínlẹ̀ Nàìjíríà, lórílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn ni pé ají ṣe bí Ọ̀yọ́ láàrí. Ọ̀yọ́ ò ṣe bí abẹ́ nìkan kan. Mo ti mú bọ̀ nílé díẹ̀díẹ̀. Májámájá ajá wo ni wọ́n mú gbà náà? Májámájá ni wọ́n ń pè wọ́n gbà yẹn. Tí wọ́n fi ń pè wọ́n májámájá ni wípé tẹ́ bá wo ara mọ́tò wọn, wọ́n ya àwòrán ajá sẹ́gbẹ̀ẹ́ mọ́tò wọn tó ń sáré. So táwọn èèyàn bá ti rí ọkọ̀ wọn, ajá yẹn ó tóbi ni wọ́n ṣe wá ń pè wọ́n ní májámájá. Wọ́n dẹ̀ máa ń lé mọ́tò, àlè já létí ni, àlè fọ́ létí. Wọ́n dẹ̀ ní àwọn alùpùpù tó tóbi tó jẹ́ pé kò síbi tí mọ́tò fẹ́ sáwọ̀ wọ́n ti hàn ní mu. Ẹ ṣeun bàbá wa Ọlápàdé, ìbéèrè wa ṣe pàtàkì. Ṣé lè fi gbogbo ẹnu sọ, ṣé lè gbowó sọ̀yà pé àwọn àjọ road safety látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìjàmbá ọkọ̀ ó dínkù púpọ̀. Torí bàbá wo ojú pópónà márosẹ̀ ti Èkó sí Ìbàdàn, mo fẹ́ lè mọ̀ rí ọ̀sẹ̀ kan, mo fẹ́ lè mọ̀ rí ọjọ́ kan, kan wà ní àtírélà dákú sí títì o, tírélà jóná o, mọ́tò 15 ló jóná o, ọ̀pọ̀ ẹ̀mí ló sì ń ṣòfò. Ṣé ká sọ pé ṣiṣẹ́ yín bí iṣẹ́ ni àbí àwọn tó ń wa ọkọ̀ ó ní kò lọ́rùn sí, àbí kí ló fà gan-an? Ẹ ṣé. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí a rí mọ̀ wípé kò sí nínú àṣà wa ká máa wò pé bóyá ká máa dá àwọn èèyàn lẹ́kun, má sáré, má kérò àkójù. Ìgbà tí ẹ̀ṣọ́ ojú pópó bẹ̀rẹ̀ ni a bẹ̀rẹ̀ sí ní wò wípé tá bá la fẹ́ dẹ́kun ìjàmbá lójú pópó, kò ń ṣe pé ká kàn máa lé àwọn èèyàn kiri ojú títì la ṣe lè dẹ́kun ìjàmbá lójú pópó. Lọ́nà kìíní, a gbọ́dọ̀ mọ iye ọkọ̀ tó ń rìn lójú pópó. Ìyẹn ló fa ìdí tá a fi ní pé kí wọ́n pààrọ̀ nọ́mbà mọ́tò. Bí wọ́n ṣe pààrọ̀ nọ́mbà mọ́tò, a ní nǹkan tá à ń pè ní database tó jẹ́ pé iye nọ́mbà tí wọ́n gbà l'Ékòó a mọ̀, iye nọ́mbà tí wọ́n gbà ní Ògùn a mọ̀, iye nọ́mbà tí wọ́n gbà l'Ọ́yọ́ a mọ̀. Nípa báyìí ńkọ́, á ṣeé ṣe fún wa láti mọ̀ pé ókè láti ìpínlẹ̀ Èkó ní iye ìgbà báyìí, iye ọkọ̀ báyìí ló ń rìn nígbà báyìí. Ìyẹn ló jẹ́ kí a fi ṣe àṣekún fún àwọn mọ́tò tí à ń gbé sójú pópó láti wo bí oníkálukú ṣe ń rin ọ̀nà sí. A dẹ̀ rí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá a ṣe kí ń wò pé ìjàmbá mélòó ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀, kò jẹ́ káwọn èèyàn lè sọ pé iye ìjàmbá báyìí ló ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tó ti pé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti bẹ̀rẹ̀ sí ní wò pé lójúmọ́ ìjàmbá mélòó ló ṣẹlẹ̀ ní ọ̀nà yìí, mélòó ló ṣẹlẹ̀ lágbègbè, mélòó ló ṣẹlẹ̀ ní àdúgbò yìí. Nípa báyìí ńkọ́, à ń ṣe àkójọ iye àwọn ìjàmbá tó ń ṣẹlẹ̀. Nípa tá a bá wo àwọn tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn wípé a ní àkọsílẹ̀ wípé iye ìjàmbá báyìí ló ti ṣẹlẹ̀, ṣùgbọ́n sin àkọsílẹ̀ ti wà àti mọ iye ọkọ̀ tó ń rìn lójú pópó lọ́jọ́ kọ̀ọ̀kan. A lè sọ pé léni o, iye ọkọ̀ báyìí ló máa rìn lójú títì léni, lọ́la ọjọ́ yẹn ó yàtọ̀ síra wọn. Ìgbà tó bá jẹ́ bí ọjọ́ Ẹtì tá à ń pè ní Friday, bọ́kọ̀ ṣe máa rìn sí ó yàtọ̀ sí bó ṣe máa rìn níjọ́ Àlàmísì àbálàrúbá. So àyípa báyìí ńkọ́, ó jẹ́ ká rí pé iye mọ́tò tó rìn bọ́kọ̀ ṣe ń pọ̀ sí, bẹ́ẹ̀ náà ni ìjàmbá ló ń gògò sí. Nípa báyìí ńkọ́ ló fún wa ní àǹfààní láti mọ̀ pé ní ọjọ́ tí iṣẹ́ bá wà, ọkọ̀ máa ń rìn púpọ̀ lójú pópó ju ọjọ́ tí ò síṣẹ́ lọ. Tá a bá wò láti Ọjọ́ta sí ibi tá à ń pè ní interchange Ṣàgámù, a rí mọ̀ pé ọkọ̀ tó ń rìn níbẹ̀ yẹn ó pọ̀ ju láti Ṣàgámù
sí Ìbàdàn lọ, àwọn tó ń lọ sí ìlà oòrùn wọ́n á wá látèkó, àwọn tó ń lọ sí ìwọ̀ oòrùn àti òkè ọya wọ́n á wá látèkó, tán bá dé Ṣàgámù interchange àwọn tó wọ́n á gbọ̀nà tiẹ̀ lọ. Nípa báyìí nǹkan ọkọ̀ tí èèyàn tá a ní láti fi ṣiṣẹ́ láti Èkó sí Ṣàgámù ó máa pọ̀ ju láti Ṣàgámù sí Ìbàdàn lọ. A rí i pé tá a bá rí láti Èkó sí Ṣàgámù sí iye ọkọ̀ tó wà ńbẹ̀ ó pọ̀ gan láti rí i pé a kájú àwọn ọkọ̀ tó ń rìn tó ń lọ tó ń bọ̀. Nípa báyìí nǹkan a rí i pé ìjàmbá ti dínkù ní gbogbo àwọn ibi ọ̀nà yìí. Ṣùgbọ́n tá a bá wò àwọn èèyàn wa wọn kì í gbọ́ràn, a ní ẹ̀mí ìkóra ẹni níjàánu. Tó tá a bá sọ pé kí a má ṣe báyìí, nǹkan tí wọ́n sọ pé ká má ṣe yẹn gan la fẹ́ máa wádìí tá a fi sọ pé ká má ṣe. Tá a dẹ̀ ti mọ̀ pé tá a bá ṣe ìjàmbá ló máa yọrí sí. N tó fi dàbẹ́ ni pé ìjàmbá ó ń gògò, ṣùgbọ́n ní bí ọdún 2-3 sẹ́yìn a rí i pé ó ti ń dínkù. Tá a bá fetí sí ní tí ọ̀gá wa àgbà pátápátá sọ nígbà tá a parí December special patrol, a rí i pé ìjàmbá ọkọ̀ ti wálẹ̀ dáadáa. Ẹ ṣeun púpọ̀, Ọlọ́run á sì máa ràn yín lọ́wọ́. Ìbéèrè yìí ó ṣe pàtàkì. Ọ̀pọ̀lọpọ̀ wa tí a bá wọ mọ́tò akérò àbí mọ́tò èrò, bóyá a fẹ́ lọ Ìbàdàn ni àbá fẹ́ lọ sílùú míì, wọ́n máa ń mú ìwé kan dání, wọ́n á ní passenger manifest. Ọ̀pọ̀ èèyàn ní èmi ò ṣe passenger manifest o. Bẹ́ẹ̀ tí ẹ bèèrè lọ́wọ́ àwọn driver gan pé kí ni ìdí tẹ́ni ká ní àwọn ọmọdé o, àwọn road safety wọ́n ṣà ní ká ṣe. Kí ni ìdí tí road safety fi ní ká ṣe? Gbogbo eléyìí ó ní bàbá wa Ọlápàdé òun máa dá wa lóhùn tí a bá dé láti ilé agbára.